ọpẹ́ báyìí náà lóye Elédùmarè tó dá wa sáyé ọba tó pìdì tó ń ṣiṣẹ́ mímọ́ kìkì ẹ̀bùrú ìkẹ́ ọba oníṣẹ́ ìmọ́lẹ̀ akẹ́kọ̀ọ́ sórí àkọ́tún ètò ìrírí lágbà sí Yorùbá bọ̀ wọ́n ní ìrírí lágbà àgbà báyìí náà ló ní ìrírí lórí ìkànnì tẹlifíṣàn ayélujára tá a mọ̀ sí YouTube channel SMY TV bákan náà ni a wà lórí rédíò lórí ìtàkùn ayélujára online radio tá a pè ní Yos FM ìrírí lágbà ní ètò tí a ti máa ń bù mu nínú omi ọgbọ́n àwọn àgbààgbà tí wọ́n ti wá ayé tí àdániwáyé sì jẹ́ kí wọ́n rí ayé ṣe ni a fi máa sọ fún wa wípé ẹ jẹ́ kí a kẹ́kọ̀ọ́ ẹ jẹ́ kí a ní ìmọ̀ látọ̀dọ̀ àwọn àgbààgbà torí pé ìrírí báyìí lágbà àgbà náà ló ní ìrírí. Ṣẹ́gun Mákindé lórúkọ tèmi babalẹ̀jẹ́ oníròyìn lórí ètò ìrírí lágbà fún tòní ẹ̀dá ńlá ni ìwọ wá gbé torí pé tí a bá ń sọ̀rọ̀ nípa darí káàkiri orílẹ̀-èdè àgbáyé pàápàá jùlọ lágbọn ti ẹ̀sìn ti ìjọ kátólíìkì lágbàáyé ká wá sí ẹkùn Ọ̀yọ́ ọjọ́un nínú ẹkùn Ọ̀yọ́ ọjọ́un ibẹ̀ ni a ti fa ẹkùn Òṣogbo yọ bẹ́ẹ̀ ni bíṣọ̀bù tí wọ́n ti fẹ̀yìntì ní ìjọ kátólíìkì lẹ́kùn Ọ̀yọ́ lẹ́nu lọ́lọ́ yìí èyí ò ní ọjọ́ 11 oṣù kejì ọdún 2023 gan ló pé 50 ọdún tí àlejò wa lórí ètò lónìí tí wọ́n jẹ oyè bíṣọ̀bù ìjọ kátólíìkì ní ẹkùn Ọ̀yọ́ ọjọ́un tá a yan àlejò wa ẹni tí Ọlọ́run ti ti pàṣẹ wọn sọ ọ̀pọ̀lọpọ̀ èèyàn di olóríire tá a lálejò wa bíṣọ̀bù tó dé wípé 5 nínú àwọn tí wọ́n gbọ́wọ́lé lórí gẹ́gẹ́ bí àlùfáà náà pàpà jẹ oyè bíṣọ̀bù lójú ayé wọn ṣẹwárí wípé olóríire gbà ní àlejò wa ní orí ètò ìrírí lágbà fún tòní. Àlejò wa lónìí ní ẹni ọ̀wọ̀ jùlọ Julius Babátúndé Adélakùn bíṣọ̀bù tí wọ́n ti fẹ̀yìntì nínú ìjọ kátólíìkì ẹkùn Ọ̀yọ́ Bishop Emeritus baba ẹ káàbọ̀ sórí ètò ìrírí lágbà. ẹ ṣé sára lè adúpẹ́ o ọpẹ́ ní f'Olúwa. ọlọ́sùn bàbá á kú oríire 50 ọdún tí ẹ pé gẹ́gẹ́ bí bíṣọ̀bù ìjọ kátólíìkì. ẹ ṣeun. bàbá Yorùbá mọ́ pọ̀ wọ́n ní ibi òjò tí ń pa góńpọ̀ jìnnà kó tó di pé àwa máa sọ pé ibi òjò tí ń pa góńpọ̀ jìnnà tá a bá ń sọ wípé ẹni ọ̀wọ̀ jùlọ Most Reverend Julius Babátúndé Adélakùn táwọn èèyàn bá béèrè pé ta ní débẹ̀ bàbá ọdún wo la bí. A bí mi ní ọdún 1934 báyìí ní agbára Olúwa mo ti ń pé ọdún kọkàndín ní 89 years. 89 years. Mo gbọ́ ó ti pé dáadáa. 89 years of age. Báyìí ní agbára Olúwa ṣùgbọ́n oṣù November mo ń ṣe ọjọ́ ìbí mi. Bàbá ẹ jágò báyìí ọdún 99 kì í ṣe kékeré o ẹ ti sọdún tá a bí yín ìlú wo láti bí kí ló kọ agboolé yín. A bí mi ní ìlú Ọ̀yọ́ tí a ń pè ní Ọ̀yọ́ Aláàfin. Odò Pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. A bí mi ní Ọ̀yọ́ ṣùgbọ́n ní ilé Inúbẹ́gọ̀. Inúbẹ́gọ̀. Àpín ní Ọ̀yọ́. Ilé tí a ti bí mi nìyẹn. Bàbá ó kọ bàbá ó kọ ìyá torí bàbá àti ìyá tó bí wọ́n mọ̀ sóríire. Orúkọ bàbá mi ni kí ó ti di olóògbé kọlu akọrùnkẹ Epiphanius Tẹ̀là Adélakùn
ìyá mi wá ń jẹ́ Tinúadé Adélakùn, ṣùgbọ́n ńgbà ó di kìrìsìtẹ́nì ó ń jẹ́ Maria Adélakùn. Àwọn méjì yẹn náà ni bàbá àti ìyá. A dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run èèyàn mẹ́ta lè bí i lẹ́yìn bàbá àti ìyá. Bàbá ẹ jẹ́ àwò ẹ lọ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ àbí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ò tí ì bẹ̀rẹ̀ lọ́dún náà lọ́hùn-ún. Bẹ́ẹ̀ bá lọ kí ló kọ́ iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ yìí ṣe é lọ iléèwé girama. Nígbà yẹn St. Joseph's Catholic School, Primary School, Ọ̀yọ́ ni mo lọ. Láàrin bíi 1944 to 52 ibẹ̀ ni mo ti lọ sí primary school ní ìlú Ọ̀yọ́ ń bí náà. St. Joseph kò sí mánìsìn àwọn school mi ti gbapò ẹ̀, ṣùgbọ́n gbà yẹn St. Joseph's Catholic Primary School Ọ̀yọ́ ó ní mo ti ka primary education. Ti girama ńkọ́? Ti girama seminary táǹpẹ̀ ní junior seminary Òkè Àrẹ Ìbàdàn. St. Teresa Minor Seminary Òkè Àrẹ Ìbàdàn. Ibẹ̀ ni mo ti ṣe secondary education tí mo bẹ̀rẹ̀ ní 1952. 52 to 57 ni mo ṣe lọ sí Òkè Àrẹ Ìbàdàn. Láyé ọjọ́ yẹn GC London ní examination ìdánwò tá a máa ń ṣe tá a fi bọ́ sí seminary àgbà. So mo ṣe ní 1957 June. Olùwàṣìṣe mo yege pẹ̀lú ẹ̀ kí n tó wá kọjá sí seminary àgbà tí wà ní Bódìjà, SS Peter and Paul, Bódìjà Ìbàdàn. Mo wọlé síbẹ̀ ní September 1957. And ọdún mẹ́jọ wà papọ̀ ní ọdún tá a máa ń lò ní Major Seminary. A ṣe nǹkan pè ní philosophy. A ṣe fún ọdún mẹ́ta. Philosophy ó yọ ìmọ̀ báwo láti lè pè philosophy ní Yorùbá? Ìmọ̀ àròjinlẹ̀ nípa ìgbé ayé náà ni. Ṣùgbọ́n a fi ọdún mẹ́rin a fi kọ́ nǹkan pè ní theology, ẹ̀kọ́ nípa ọ̀rọ̀. Ẹ̀kọ́ tí a bá ti kọ́kọ́ ṣe philosophy ìyẹn ni mọ́tò fẹ́ nígbàgbọ́ náà lọ́nà títí gbogbo ẹ̀ wọ́n wò pé So philosophy pàápàá ó ti máa ń tọ́ka sí pé nǹkan mi wà. Ó tún pé inú gbogbo ń tàn rí yìí ẹnìkan wà lẹ́yìn ẹ̀. Ọlọ́run ẹlẹ́dàá tó dá gbogbo ó wà lẹ́yìn ẹ̀. A fi ọdún mẹ́rin kọ́ ẹ̀kọ́ nípa Ọlọ́run, ọ̀rọ̀ Ọlọ́run àti gbogbo tó jẹ mọ́. Bá ti ń kọ́ ní ẹ̀kọ́ Ọlọ́run, ìgbàgbọ́ nípa Jésù Kristi tó wá sáyé wá gbà wá là. Ọdún mẹ́jọ mo pé ọdún ìyẹn méje ọdún kan a máa ń lọ a lọ fi kọ́kọ́ iṣẹ́ tá a fẹ́ gbà yẹn. A lọ dúró sí parish mission kan. Níbẹ̀ láti wo báwọn fàdá ṣe ń ṣiṣẹ́ wọn. Ìwọ kì í ṣiṣẹ́ kíláàsì ní iṣẹ́ àlùfáà. Iṣẹ́ ká wà láàrin ìjọ, ká tọ́jú ìjọ, ká wàásù fún ìjọ. Ó ní iṣẹ́ àlùfáà tó náà a lọ fún ọdún kan láàrin philosophy àti theology. A máa ń ṣe ìdánilẹ́kọ̀ọ́ yẹn
tá a lọ sí parish mission kan tí àlùfáà wà ń bẹ nígbà tiwa òyìnbó ní gbogbo àlùwọ̀n. ṣé ẹ rántí bẹ́ẹ̀ ti ṣe pastoral year lọ́dún náà lọ́hùn. àbí pastoral year Lágèrè St. Peter and Paul SS Peter and Paul Lágèrè Ilé Ifẹ̀. ta ni fada gbà náà tẹ ṣe lábẹ́ wọn. nígbà yẹn àlùfáà òyìnbó ó ní àwọn àlùfáà méjì náà wà ń bẹ wọ́n ń pè kan ní Father Fabian Cloutier àwọn ọmọ tí wọ́n lọ sí St. John's Grammar School lóde wọ́n rántí ẹ̀ kejì ẹ̀ ń jẹ́ Father Joseph Baron, a Frenchman. Cloutier was a Canadian. Baron was a Frenchman. So ọ̀dọ̀ wọn mo ti ṣe pastoral year. Bó ti rí yẹn. àwa nígbà náà lọ́hùn probation tí mọ̀ sí o. Ó ti o. àdúpẹ́ lọ́wọ́ lọ ẹ já wá wò ibo lẹ́jọ́ ìyá àlùfáà tí wọ́n gbọ́wọ́ lé lórí tẹ nígbèga gẹ́gẹ́ láti gẹ́gẹ́ bí ìgbà tẹ jẹ́ sẹ́mínà tẹ nígbèga sí òye àlùfáà ẹgbẹ́ tí kọ́kọ́ di díkìn o kẹ́ tó wá di àlùfáà. láti kékeré mi mo ti fẹ́ràn láti máa ràn lọ àlùfáà lọ́wọ́ nínú ìsìn tá ń pè ní altar servers mo máa ń serve tí wọ́n mú bẹ̀rẹ̀ sí serve kí n tó máa gbára Olúwa so ìgbà tí ìjọ tí mo bẹ̀rẹ̀ sí gbára Olúwa ní ara mi ò balẹ̀ mọ́ mo fẹ́ máa wà níbẹ̀ lójoojúmọ́ màá máa jí láti mi ò jù rẹ bàbá kékeré náà máa ń pè mí mi ò jù nígbà tí àkọ́kọ́ tí kò ṣe bẹ́ẹ̀ ilé wọn mi ò jẹ́lẹ̀ ò mọ́ èmi rò pé lẹ́tì mọ́ tó kó ṣùpá wà ń ta ọ̀gànjọ́ òru mo dìde lọ sí church nígbà mo dé mi ò bẹ́ẹ̀ nìkankan wọ́n ti gbọ́n tilẹ̀kùn church wọ́n ti gbogbo ẹ̀ mo wá jókòó ti ilẹ̀kùn bẹ́ẹ̀ mo sùn àfáàtà wá sí ìsìn àárọ̀ ní wọ́n bá mi bẹ́ẹ̀ tí wọ́n fi jí mi pé kí n dìde nígbà mo dìde mo ti bá wọn wọlé church láti lọ jọ́sìn so ṣùgbọ́n wọ́n ṣe sọ mo máa ń ran àlùfáà lọ́wọ́ níjọ́ kan àwọn òyìnbó àlùfáà wọ́n á kọjú sí mi nígbà àjọ ń rìn lọ à ń lọ láti church lọ sí ilé àwọn àlùfáà ó ní Julius ó ní ṣé ò fẹ́ ṣe iṣẹ́ àlùfáà mò ń wò ó ní kí ni mò ń wọ́n fún ó ní mo rò pé àlùfáà ń jábọ́ láti yíjú sánmọ̀ ni ó ní èèyàn bí yẹn náà ló ń lọ sẹ́mínárì ńgbà mo dé ilé ọ̀rẹ́ mi tájọ ọjọ́ bí ọjọ́ kan náà àjọ ń sáàf náà orúkọ ẹ̀ Joseph Taiwo ó jẹ́ Dìmọ̀sán Taiwo lẹ́tà ó ló gbọ́ nǹkan tí fada sọ fún mi ó ní ṣé mo fẹ́ ṣàlùfáà mo ní mi ò mi nǹkan tí màá ń wò mò ń wò ó ní mò ń wò ó ní kí ni mò ń wò ń fún ó ní màbí mo rò pé àwọn àlùfáà máa ń jábọ́ láti ju sánmọ̀ ni pé wọ́n ń lọ kẹ́kọ̀ọ́ ni bí mo kọ́kọ́ gbọ́ ń gba sẹ́mínárì ni nígbà mo sọ yẹn fún ọ̀rẹ́ mi ní ó náà ti ń ronú sí nǹkan bẹ́ẹ̀ ó náà fẹ́ lọ abẹ́sọ̀rọ̀ sí bára wa sọ̀rọ̀ bá a ṣe pinnu pé àjọ lọ nìyẹn ìjọ kan náà la kú lọ́yọ̀ọ́ ìjọ kan náà la lọ síbàdàn lọ sókè àrẹ láti bẹ̀rẹ̀ tírénì wa ńbẹ̀ so ṣùgbọ́n mo ti sọ ọdún 5 ní junior seminary ọdún 8 ní major seminary. ẹ wá di àlùfáà lọ́dún. ọdún 1965 June 1965 mo di àlùfáà. bàbá tàbá wò láti 1965 kó tó dìgbà tí ẹ wá jẹ oyè bíṣọ̀bù tí wọ́n fi joyè bíṣọ̀bù ní 50 ọdún sẹ́yìn
ǹjẹ́ ẹ rántí àwọn ibi tí ẹ ti ṣiṣẹ́ gẹ́gẹ́ bí àlùfáà kẹ́ tó di bishop ó yẹ lè rántí bí mélòó kan bẹ́ẹ̀? Mi ò ṣiṣẹ́ àlùfáà pẹ́ púpọ̀ kí n tó di bishop. Mo ti sọ pé ọdún probation mi àbí pastoral year kápẹ́ Lágèrè Ilé-Ifẹ̀ ni mo ti ṣe. Nígbà tó lówó tún ṣètò ẹ̀ nígbà mo gboyè ibẹ̀ náà tún gbé mi lọ. Ẹsẹ̀ Peter Paul náà tún gbé mi lọ. Ìyẹn làwọn ìfẹ́ sí mọ̀ mí dáadáa. Kò sí tí mo ń ṣe tí wọn ò ní wá bá mi ṣe títí dìsín. So ìyẹn lọ bá wọn. Ọdún 8 péré ni mo fi ṣiṣẹ́ àlùfáà kí n tó di bishop. Ọdún 8 péré. Àwọn ọdún 5 mẹ́jọ yẹn ilé ẹ̀kọ́ universities ni mo ti ṣe. Àwa la kọ́kọ́ open OAU a bẹ̀rẹ̀ láti n'Íbàdàn 1966 second ọdún tó tẹ̀lé ọdún tí mo gboyè àlùfáà ni bíṣọ̀bù ní òun lọ sí yunifásitì. Kí ló kọ bíṣọ̀bù náà gbà? Bíṣọ̀bù òyìnbó Bishop Owen McCoy nígbà náà ó ní kí n lọ sí àwọn fẹ́ kí n lọ kàwé sí nígbà yẹn mo mú English àti ẹ̀kọ́ Bíbélì ní àpapọ̀ tí mo fi study OAU. So àwa la kọ́kọ́ bẹ̀rẹ̀ kan tó kọ́ permanent site sílẹ̀-Ifẹ̀. Nigerian School of Arts and School kí ni wọ́n ti ń pè bí Polytechnic ní Ìbàdàn. Nigerian College of Arts and Technology ibẹ̀ láti bẹ̀rẹ̀. Gbà ṣe bí oṣù 6 ń bẹ̀ ní ẹni tí ó jẹ́ vice chancellor Olúwasanmi náà ń pè Professor Olúwasanmi ló ní ẹni tó bá fẹ́ bá ń lọ òun lọ sí Ifẹ̀ ní January 67. ó ní gbogbo wa tá bá rẹ́dì gbogbo wa tá wà ní arts department gbogbo wa la tẹ̀lé. Iṣẹ́ ń lọ ní sáìtì OAU báyìí nígbà náà orí ìmọ̀ṣiríṣi machines àwọn blocks kọ̀ọ̀kan ti ń rẹ́dì ṣùgbọ́n yunifásitì gan ò tí ì rẹ́dì tán. tó bẹ̀ tá a bá jókòó ní class block tán fi ń kọ́lé láàbí jókòó tó bá fi mọ̀ pé iṣẹ́ ṣe ń lọ lọ́wọ́. ibẹ̀ so 67 January ni mo wọlé sí OAU Ifẹ̀. So níbẹ̀ a parí session kan a bọ́ sí 68 ọdún mẹ́ta sí ní kọ́ọ̀sì mi gbà yẹn. Mo di 69 June mo parí kọ́ọ̀sì yẹn. Ìyẹn masters pẹ̀lú ṣe masters nígbà yẹn àbí? BA English and Religious Studies. So mo parí bẹ́ẹ̀ mo ti parí tán bẹ́ẹ̀ ni wọ́n sọ fún pé ó tún kù o pé yunifásitì kan ti wà tí mo láti lọ ní USA ní Purdue Lafayette Indiana. Ó wà ní Indiana State. Ibẹ̀ mo lọ mo ṣe mẹ́ta pàápàá àwọn grammar school mo fọkàn sí. St. Charles Òṣogbo, St. Charles, the Ladies High School Ifẹ̀, St. John's Grammar School Ìlódé Ifẹ̀. Àwọn mẹ́ta yẹn wọ́n jókòó dáadáa wọ́n sì ń ṣe dáadáa nínú ẹ̀kọ́.
Àwọn primary school wa pọ̀ díẹ̀. Gbogbo ìlú tá a bá ti wà ní primary school, ṣùgbọ́n grammar school mẹ́ta yẹn la dì mú tá à ń tọ́jú lójú méjèèjì. Ilé ìwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ kọ̀ sí ń kílẹ̀ ẹ̀sìn. Nínú àwọn náà wà bẹ́ẹ̀. Sọ́mẹ́lì Kótó grammar school ọkọ̀ bẹ̀rẹ̀ elementary primary school. Gbogbo ìlú tá a wà tí àlùfáà wà gbogbo wọn ni wọ́n ní primary school. Ní Òṣogbo St. Benedict wà bẹ́ẹ̀. Nígbà yẹn à ń gbìyànjú láti fún àwọn ọmọ wa ní ẹ̀kọ́ tó yanjú tó fẹsẹ̀ múlẹ̀. So mission ló lè rọ́ọ̀nù wọn. So náà teacher tí ò bá tẹ́kọ̀ọ́ rẹ̀ bá pé tí ò dúró dáadáa á lè gbé sí school. Ẹgbẹ́ ìwọ̀wọ̀. Ọjọ́ tí àwọn teacher tó yanjú ni à ń gbé sí schools wa. Nítorí ẹ̀ náà ni àwọn result àwọn ọmọ wa wọ́n máa ń yàtọ̀ lọ́dọọdún sí àwọn school míì. Nígbà yẹn ṣe clear wọn lọ mú wọn lọ sí school bẹ́ẹ̀ láti lọ kàwé. Bẹ́ẹ̀ náà lórí náà ní ìsìn. Wọ́n mọ̀ pé wọ́n bá kà tán àkàyanjú ni. St. Clair's Western Primary School tó wà ní ìsàlẹ̀ àrò l'Óṣogbo. Yẹn náà mọ̀ mí. Osco ńkọ́. Osco náà ó ti bẹ̀rẹ̀ kí n tó kúrò l'Óṣogbo. Osco ọgbà àwọn sista ní ìsàlẹ̀ àrò náà ni láti bẹ̀rẹ̀. A bẹ̀rẹ̀ pẹ̀lú ríran àwọn tí ó bá ń wá certificate school search bóyá wọ́n ti ṣe lẹ́ẹ̀kan bí wọ́n ò ṣe dáadáa. Ẹ kò ní dẹ́mbà náà. Ṣùgbọ́n wọ́n gbá wọn ṣètò dáadáa. Àwọn ọmọdé ń pass dáadáa tí wọ́n jáde wọ́n á qualify fún university. So àwọn èèyàn lọ síbẹ̀. So ìgbà yẹn lọ dáadáa bẹ́ẹ̀ yẹn. Mẹ́nubà ti àwọn agbègbè Ọ̀yọ́ ńgbà náà tí kò sí ọwọ́jà ètò ẹ̀kọ́ tó dínà dénú tí ò dé Ọ̀yọ́ àti àwọn ìlú tó súnmọ́ tó dá àwọn ìlú ńláńlá ní Ọ̀yọ́ báyìí nígbà náà. Nígbà yẹn a ní school obìnrin kan Saint Bernardine Ọ̀yọ́. Àwọn obìnrin náà lọ síbẹ̀. Àwọn ọmọ tí wọ́n tún ẹ̀mẹ́ ti ń dá àgbàlagbà nísìn. Wọ́n ń ṣe principals of schools káàkiri. Wọ́n jáde tí wọ́n ti lọ university lóríṣiríṣi. Ṣùgbọ́n ní Òṣogbo ọdún 22 ni mo fi ṣiṣẹ́ l'Óṣogbo. 22 years as bishop. 22 years kí bàbá wa Pápá Mímọ́ kó tó pín diocese wa sí méjì. Nígbà wọn pín sí méjì, èmi ni mo lọ sí Ọ̀yọ́ láti lọ mójútó new diocese tó wà lọ́yọ́. Wọ́n kàn fi ń lọ àwọn òyìnbó náírà o. Wọ́n ní ìṣẹ̀dọ̀tì ọmọ ìbílẹ̀ a sì ti ń gbéra ṣéun díẹ̀díẹ̀. Nígbà mo kúrò ní Òṣogbo, àlùfáà ọmọ ìbílẹ̀ 9 péré ló bá mi lọ́yọ́. Àwọn tá a bá lọ́yọ́ wọn ò ju 2-3 lọ. Àwọn la fi bẹ̀rẹ̀ dáńsì tuntun. Lọ́dún wo? 1995 May, the month of May 1995. Holy Father Pope ó ti yan Bishop Abegunrin ní ìsìn láti rọ́ọ̀nù new diocese of Òṣogbo. Èmi move lọ sí Ọ̀yọ́. So ìgbẹ́ tó yọ láti Ọ̀yọ́ ṣe rí. Wọ́n ti wá kò yí sí rárá nítorí ìgbà tí yẹn gan Ọ̀yọ́ bẹ̀bẹ̀ fún diocese
mo múra gan láti fún ẹni bishop so gba mo débẹ̀ a bẹ̀rẹ̀ ní a ṣiṣẹ́ bẹ̀rẹ̀ pẹpẹ so torí kò sílé bishop yàrá kan náà bá mi tọ́jú bẹ́ẹ̀ mò ń gbé tí fún ọdún 5 láti 1995 títí di year 2000 ìdánwò àwọn láàrin ọdún wọ̀nyẹn ni a fi ń kọ́ ilé bishop tó wọ́n bẹ́ẹ̀ nísì so bí a ṣe ń gbéra pẹ́pẹ́pẹ́ nìyẹn yẹ mo ṣe sọ àwọn mẹ́sàn-án ni wọ́n bá mi wá sí Ọ̀yọ́ láti Òṣogbo àwọn ọmọ Ọ̀yọ́ area tí wọ́n wà lọ́hùn ni wọ́n bá mi wá sí Ọ̀yọ́ ṣùgbọ́n ní ìsinmi nǹkan ti yàtọ̀ gidi gan so mo wá sọ 1995 ṣùgbọ́n mo láti retire ní at the age of 75 òfin church wà yẹn pé bishop yóò retire at the age of 75 ní ọdún 2009 ni mo pé 75 ni mo retire ní pope tó yan bishop Emmanuel Badejo to replace me. Bàbá ẹ jẹ́ ká tún sáré béèrè méjì kí àtúntò kálága àti jókòó lórí ètò yìí ibi gẹ̀rẹ́gẹ̀ báyìí là bá àgbàlagbà tó yẹ kí wàá bọ̀ mọ́ sinmi ní báyìí ṣùgbọ́n ìfẹ́ tí wọ́n ní sí àwọn ìkànnì wa gbogbo náà ló jẹ́ kí wàá gbogbo àwọn aláyè láti fọ̀rọ̀ wá wọn ní ẹnu wò. Bàbá ẹ jẹ́ àwògbé ayé gẹ́gẹ́ bí bíṣọ̀pù láyé ìgbà kan bí orílẹ̀-èdè bá rí bó ṣe rí ọ̀wọ́n epo ọ̀wọ́n owó ọ̀wọ́n adarí rí ó nípa tẹ́yìn adarí ẹ̀sìn máa kó pò lórí ní ìsìn bàbá. Rántí ìgbà tí mo ṣì wà lẹ́nu iṣẹ́ mo lè gbé mọ́tò bí lọ Àbújá kò sí pé ẹnìkan pé hey bẹ́ẹ̀ yẹn gbogbo ẹ̀ parọ́rọ́ ni mo drive many times láti Ọ̀yọ́ sí Àbújá kò sí pé à ń bẹ̀rù pé ẹnìkan pé ààyè bẹ̀rù ṣùgbọ́n nǹkan ti yàtọ̀ gan mo sọ fáwọn yẹn pé nígbà mo ń kọ́lé bíṣọ́ọ̀bù tí Ọ̀yọ́ yìí sìn náírà 4 náírà ní àpò sìmẹ́ǹtì 4 náírà. pé 4,500 nígbà. 4,500 naira. 4,000 1,000 ní gbogbo ẹ̀ báyìí nǹkan ti yàtọ̀ gan ṣùgbọ́n àwọn àìṣedéédé àwọn aṣáájú wa okun púpọ̀ wọ́n ń pé láti yí padà mo ní kì í ṣe àwọn olórí nìkan tó àwọn olórí ló kàn gbogbo ló kàn tó lórí bá ń gbèsè tó dáa àwọn ọmọ ẹ̀yìn náà ó máa gbèsè tó dáa ṣùgbọ́n nígbà táwọn olórí tí wọ́n ń ṣe ètò wù wọ́n tí wọ́n ń ṣe iṣẹ́ fún ara wọn kò jẹ́ rí àǹfààní nǹkan ti yí padà lọ́nà tí ó tẹ́ wa lọ́rùn àṣìlẹ̀ máa lọ báyìí àlè máa bá lọ báyìí. kí ni ọjọ́ náà àbáyọ ká tó ọ̀nà àbáyọ àfi gbogbo àwọn tí ń wù àti gbogbo àwọn tí ń gbé káàkiri. ọ̀nà àbáyọ ni pé a ní láti yí padà a ní láti pa ìwà wa dà ìwà ká máa sin ara wa sẹ́ẹ̀dì pé ká sin ìlú kókó bẹ̀ nìyẹn àwọn olórí wa wọn ò gbé àwọn ẹsẹ̀ tó ṣe pàtàkì láti tọ́ wa sọ́nà láti lọ síwájú. Bàbá bóòlù sì rí bóòlù nínú yín ṣe dùn tó nígbà tí ẹ̀ ń rí lé ní léjì mẹ́ta tó yẹ pé àwọn
tẹ́ gbọ́wọ́lé lórí gẹ́gẹ́ bí àlùfáà wọ́n wá di bíṣọ̀bù lójú ẹ̀mí ní mélòó ni wọ́n. lọ́pẹ́ ti ka wọn. mo ní márùn-ún lẹ́ẹ̀kan. kan ní wọ́n ti lọ jẹ́ olúwa nípè bíṣọ̀bù Paul Ọláwóore ó ti lọ jẹ́ olúwa nípè ìjẹ́ kan náà tí mo fún ní oyè àlùfáà tí bàbá sì fi jẹ bíṣọ̀bù Ìlọrin. àwọn yòókù wà mú ní ààyè wọn ṣùgbọ́n bàbá ń tọ́ka sí nǹkan wọ̀nyí iṣẹ́ olúwa ni olúwa lè ṣiṣẹ́. ọlọ́run ní í ṣe ṣùgbọ́n ọwọ́ yín lọ́gbà ṣiṣẹ́ a mọ̀ pé Bishop Gabriel Abẹ́gúnrin wọ́n wà ń bẹ́ẹ̀ àbí Bishop Gabriel Abẹ́gúnrin àwọn wà ń bẹ́ẹ̀. Bishop ìjọ Catholic ilẹ̀ Ọ̀yọ́ bàbá wa Most Reverend Emmanuel Adétò Ìṣíbàdéjọ tí wọ́n gbà wá lálejò lọ́yọ̀ọ́ láti wá fọ̀rọ̀ wá ń lẹ́nu wòye àwọn náà wọ́n wà níbẹ̀. Bishop John Akin Oyèdọ́lá àwọn náà wà níbẹ̀. Bishop Francis Fẹ́mi Adésínà àwọn náà wọ́n wà níbẹ̀. tí wọ́n ṣàfihàn márùn-ún tọ́lọ́run bá tó wá fi kẹ́ bàbá wa Ọláwóore bẹ́ẹ̀ ni. tó bàbá ẹ fún gbogbo èèyàn nímọ̀ràn gbogbo àwọn tí wọ́n ń wò káàkiri orílẹ̀-èdè àgbáyé ní ìkànnì SMY TV lórí YouTube channel wa àti àwọn tó ń gbọ́ yín káàkiri orílẹ̀-èdè àgbáyé ní rédíò tó wà lórí ìtàkùn ayélujára tá a mọ̀ sí Yos FM tó fi mọ́ àwọn tí wọ́n tún mọ́ wò káàkiri lórí ìtàkùn Stephen Adélakùn ẹgbẹ́ àwọn èèyàn wa mọ̀. ní ọ̀nà tiwọn lọ́nà onígbàgbọ́ ìfẹ́ sí ọmọnìkejì ó ṣe pàtàkì ní ohunkóhun àbí ọ̀nà kan láti gbà ìfẹ́ sí ọmọnìkejì ó ṣe pàtàkì ká nífẹ̀ẹ́ ọmọnìkejì sí ara wa. ẹ kàn sí wa tàbí béèrè ìbéèrè kan tàbí òmíì lábẹ́ ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tí ẹ lè pè sí rèé o 07038306696 07038306696.